kò sàyé mọ́ ọ̀gẹ̀dẹ̀ gbẹ́gbà kẹ́nu. bẹ́ẹ̀ ó kẹnu ó pọ̀. ló pọ̀ ó wá jó fíjì ìjọba ìlànà ìgbàdàn pẹ̀lú fíjì ó pọ̀ gan. pẹlẹbẹ bọ̀dá Sàámú pè yín pé kẹ́ máa bọ̀ ẹ̀yin náà dẹ̀ ń sáré bọ̀. yóò ṣàgọ́lọ́dé pátá o ẹni fẹ́ yẹ̀yẹ́ mi yóò ṣàgọ́lọ́dé pọ̀tà lórúkọ Jésù. Madam ẹ̀bùn wọn náà ọrùn yẹn ṣẹ́ nìkan ìfà ó fẹ́ ṣe méjì ni. dókítà ẹni ní kọ́ sí ló tó damage. ọrùn yẹn mo gbé ń sìn dókítà kò ṣe é. ìfà madam bẹ́ẹ̀ tún ṣe gbé ń sìn ó tún ti ṣẹ́ sínú. bọ́lá gbòòrùn ẹgbẹ́ wọn yẹn ó máa ti yẹ̀ sẹ́gbẹ̀ẹ́. bóyá síbi ti pa bọ̀dá Sàámú o. kí ló ha yín lẹ́nu. in fact hospital la wà báyìí wọn ò lè ní mọ́. wọ́n bá mi ṣe yín. mo rò kó fẹ́ rà dánwò. ẹ ń ṣe èrè. kí ló torí ń ta ẹ nì. kó sí lọ. orí onídìí ìdòrè ọlọ́mú bíi ìdérí ọtí Goldberg. bọ̀dá Sàámú ta ló ń jẹ́ bọ̀dá Sàámú. ṣé fẹ́ dààmú ìgbà wo lọ́rọ̀ ṣẹlẹ̀ tẹ́ ń béèrè lọ́wọ́ mi pé kìnnìkan kìnnìkan. ayé ẹ ló máa dààmú o àwọn pẹ́rẹ́ǹtì ẹ lórílẹ̀ ló máa dààmú. bọ̀dá yẹn tó bá yẹ pé mi àti ẹ̀ lájọ ń gbélé mi bọ̀dá yẹn máa ti padà. máa ti fún ní nǹkan jẹ á ti bá tiẹ̀ lọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sàámú ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Máa gbó kí ijó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. ẹ pẹ̀lẹ́ o. Sàámú ẹ ọ̀rá ń bẹ̀. ẹ káàárọ̀ ẹ pẹ̀lẹ́. ẹ ṣé jàre. ẹ̀yin tí yín kò sọ lókan tó dé báyìí kẹ́ fún yàn ní sobenia. kí lẹ fẹ́ ra Sàámú jọ̀gbọ́n yín pọ̀ gan. mo fẹ́ ra arú. irú Sàámú mi ò ní rú o. ṣọ́ọ̀bù yín tó bá ẹ nírú. kí lẹ tún fẹ́ rà lẹ́yìn irú. ó dà gbẹ̀gìrì ńkọ́. láì ṣe pé mò ń sọ oúnjẹ tà èwo tún ni gbẹ̀gìrì inú ṣọ́ọ̀bù mi. ẹ̀yin tẹ́ ẹ̀ nírú ẹ lè mọ bó ṣe ń ṣe gbẹ̀gìrì o tí mo dọ́gbọ́n fẹ́ mọ̀ nìyẹn ó dà ṣe ẹ̀ nìkan. gbogbo nǹkan tẹ̀ ń béèrè yìí mi ò tí ì ní mo ṣe máa lọ sọ́jà lọ rà wọ́n ni. mo fẹ́ ṣe full stunt ni mo fẹ́ ṣe full stunt sílé ni àwọn oúnjẹ tí mo ní sílé ti fẹ́ tán mo ní di irú mo ní di gbẹ̀gìrì mo dẹ̀ ní di kán. ẹ dẹ̀ ṣe kí. ẹ fẹ́ ra full stops kẹ́ lè stop. olóríire ọmọ alálùbáríkà ọmọ kò ní bàjẹ́ fọmọ tó ń lọ yìí ọmọ tó ń lọ yìí ó dàgbà pọ̀jù àríwẹ̀rì kò gbọ́dọ̀ ju 23 lọ mọ́tò kejì tó máa ra ni kálíkì ṣe kó jó ń kàn ní wọn kò má dúró máa fún mi lówó àwọn ọmọ yìí they are very good children. Sàámú púpọ̀ náà ọmọ tí ẹ̀ ń rí tó ń kọjá pẹ̀lú ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì ikọ̀ tí most of them ṣe ibi tó tojú bọ̀ tán tara bọ̀ ó mà lágbára gan ni ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn ni ó lẹ́gbìn àmọ́ iye kan tí wọ́n ti ṣe tó jẹ́ pé èyí gan máa wò pé àwọn ọmọdé àmọ́ mi ò sọ pé gbogbo wọn ni o ṣùgbọ́n púpọ̀ nu wọn ìkọ́ tó ṣe kó ṣe kó wọ́n fọwọ́ ra wọn ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ owó ni. Now stop the shit you're renting now. What the fucking number check? The fucking shark sick. Kí ni gbogbo eléyìí tẹ́ ẹ sọ iná? Kí ni gbogbo òṣì tẹ́ ń wí jáde lẹ́nu ẹ sọ fún ara yín? Àwọn ọmọ tó bá ti wá jí ní di àárọ̀ wọn tọwọ́ wọn bá ti jí sówó báyìí wọ́n ti ní nǹkan míì tí wọ́n ń ṣe nìyẹn àbí? Àwọn ọ̀gá mi kan wà tí mo mọ̀ dáadáa wọ́n á tó bí méjì àti kéékèèké báyìí lọ́lọ́run ti bless wọn láti gbà yẹn tọ́lọ́dẹ̀ ti bless wọn títí dòní wọn ì tí ì padà. Wọ́n ì padà irú yín lẹ máa rí téèyàn kan ń ga tó máa ní ẹ máa wò ẹ jẹ́ ká máa wò ẹ jẹ́ ká máa wò máa tó wálé o ẹ jẹ́ ká máa wò máa tó wálé o ẹ jẹ́ ká máa wò máa tó wálé o máa tó wálé táyé bá dé wà tún bá tígbà mi ìbá tún dé wà tún bá tígbà mi ìbá tún dé wà tún bá ìwọ ni kò múra sọ̀rọ̀ rẹ. Mo ti gbọ́
ẹ má máa wò yẹn ẹ̀yin náà bímọ àdúrà ní kẹ́ ẹ gbà ohun tí mo mọ̀ ni pé ológo ò ní wálẹ̀ ẹni tọ́lọ́run bá dẹ̀ ń bùkún kò ní dẹ́ni rẹ̀ wálẹ̀ lágbára Ọlọ́run ohun tí mò ń sọ nìyẹn. ẹ má bà. Last word ètò yẹ kẹ́ fi mójútó ọ̀rọ̀ ara yín ẹ ní ṣọ́ọ̀bù tó tó yìí ẹ ní irú ẹ ní magí ọ̀rọ̀ lọ́rọ̀ lẹ̀ gbé pọ́n ẹ lo táìmì ẹ kẹ́ fi ra irú àti magí ṣọ́ọ̀pù yín káwọn food stamps yẹn kó lè pọ̀ dáadáa ẹ má rojọ́ ẹlẹ́jọ́ kiri mọ́ come off it. ẹ ṣé mo dúpẹ́ o. Close your room. ẹ̀yin lọ́lọ́run máa ṣe kó máa gbénu ṣọ́ọ̀bù. ìjọ wọn lọ lọ Amẹ́ríkà gan tán dé tán bẹ̀rẹ̀ sí sọ fucking name you gonna do. bàbá àwọn àpẹẹrẹ tí mò ń rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ń kọ mí lóminú kódà ẹ̀rù ń bà mí kódà mi ì rú oorun sùn mọ́ níbi tó dé ń sìn àti jẹun. ó tó ń bi tó bá déhùn ó tó bi tó bá déhùn ẹlẹ́mọ níjọ́ ò ìjọ́ níjọ́ wọn yan arọ ni mo gànjàn yìí eléwọ̀ ńlá akọ gbódùgbódù ògbéni mi ìgbé àṣà ẹ là hàn mí mọ́nàmọ́ná kì í síjú ẹni tí ó pa òun pàtẹ bọ̀rọ̀ kì í síjú Elédùmarè ọkọ ló ní máa kọyín lómi inú àfòmọ́ ló ní kí n máa fòyín láyà àbọ̀mọ aráyé bá ń gúnyàn ìdágìrì a sì máa dálẹ̀ lẹ̀ nínú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ yìí èèyàn kan ò tí ì yọjú sí ẹ kó sọ fún ẹ pé kó o bọ́ra lẹ̀ níwòwò ọmọlúàbí n kò ń fẹ́ gé kinní ọmọkùnrin rẹ. bàbá mi ò tí ì rí yìí. kò tí ì ṣẹlẹ̀ èèyàn kan ò tí ì yọjú sí ẹ rí kó sọ fún ẹ pé ẹ̀jẹ̀ ó gbẹ. rárá bàbá kò tí ì ṣẹlẹ̀. your blood gonna die. rárá kò tí ì rí bẹ́ẹ̀. kò tí ì rí bẹ́ẹ̀ bí kí n kàn rí èèyàn gbogbo àpẹẹrẹ tó ń èyí kí n rí èèyàn kó máa bí ẹni dẹ́rù bàyàn. wò mí ohun tí ó padà ṣẹlẹ̀ sí ọ nù. bẹ́ẹ̀ ni wọ́n padà gé nǹkan ọmọkùnrin rẹ̀ tẹ́jẹ̀ ó máa wẹ wìwì ó padà dé pápásì. bàbá ẹ má jẹ́ orí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ẹ ṣàánú mi torí Ọlọ́run. èmi kọ́ lọ wà bẹ́ẹ̀ ẹlẹ́dàá rẹ lò bẹ́ẹ̀. bàbá ẹ ṣàánú mi gbogbo tá a bá fẹ́ ṣe sí mo ṣe tán àti ṣe. o ṣe tán ẹ ṣàánú mi. ní báyìí ohun tá a ṣe rè ọlọ́ọ̀rẹ́ wá afọ́jú kan ìbá aṣobìnrin ìbá aṣọkùnrin kó ṣáà ti fọ́jú afọ́jú yìí ni ó lọ sínú oko yóò lọ rèé wá iṣu yóò gbé wálé tó bá délé yóò gún iṣu ọ̀hún lódó yóò sọ diyán tí yóò fẹ́lẹ́ bí etí tó bá wá ṣèyí tán yóò sebẹ̀ ọbẹ̀ ńlá ṣó orí ọbẹ̀ ńlá yìí òun ló fi gbé iyán ìjẹ tó o bá ti lè gbìyànjú tó ṣe léyìí ọmọ lówó sí òkìkí rẹ yóò máa kàn sí kò sí wèrè kan tí ó dọ̀ ọ́ láàmú mọ́ àbọ̀rọ̀ mi ò yé tó bá máa wá tó oṣù kan afọ́jú yìí yóò gbọ̀nà ọ̀run lọ yóò gbé burúgàjà yóò jẹ́ Elédùmarè pé afọ́jú bàbá bẹ́ẹ̀ ni lọ sóko wóṣù bẹ́ẹ̀ ni gbé wálé yóò tún ṣe bẹ́ẹ̀ lá àbí kò ní ṣeé ṣe ni. ó máa ṣe bọ́ ó lé díẹ̀ bàbá ó lé díẹ̀. mi ì rí lè mọ àdúgbò yẹn mọ́ la ṣe ń dààmú káàkiri bí eléyìí anyway bóyá kẹ́ ẹ wo àdúgbò lọ anybody tẹ́ bá rí kẹ́lẹ́ ń béèrè bàbá àrò mo mọ̀ pé ìgbà tẹ́ bá máa fi lọ káàkiri ẹ máa rí ẹni tó mọ ilé bàbá àrò àbí bàbá àrò. All right, sir. So be back. No problem, no problem. Ẹ káàsán. Yes. Ẹ jọ ilé bàbá àrò là ń bèrè. Bàbá àrò. Bẹ́ẹ̀ni. Ládùúgbò yìí. Èmi ò mọ ilé bàbá àrò tẹ́ sọ yìí o. Ilé ìyàró ni mo mọ̀. Kí ló ń jẹ́ ìyàró?
ìyá yẹn ń ṣe Kampala ni ó la ṣe ń pè wọ́n ní Yàró. No. Ah. Ẹ tá ń béèrè ọkùnrin lẹ tá ń béèrè. Ẹ mọ̀ tí mo máa sọ báyìí street pọ̀ lérí ayé ṣe tẹ́ bá lọ straight báyìí kẹ́ tó tọ títì yìí tán ṣé nǹkan tí mo ń sọ yé yín mo wà very sure pé máa réyàn kan tó mọlé tẹ̀ ń lọ ṣe understand nǹkan tí mo ń sọ ẹ ṣé gan ni ó dà. Bàbá rẹ̀. Ẹ káàsán ma. Ẹ jọ ilé bàbá àrò là ń béèrè. Bàbá àrò ládùúgbò yìí. Bẹ́ẹ̀ni. Mi ò ná ìdí ẹni tó ń jẹ́ bàbá àrò. Wọ́n ní vicinity ọkọ̀ ló ń gbé. Wọ́n ń gbé ládùúgbò yìí. Àtọ̀ mi ìmọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ ṣá. Ẹ dẹ̀ ní èèyàn kankan tẹ mọ̀ tó lè júwe ibẹ̀ fún wa. Èèyàn kan àdúgbò yìí. Ẹ wò ẹni tó ń bọ̀ tẹ̀wọ̀n ẹ̀rẹ́ ni. Ẹ wò satellite ayé àtọ̀run. Satellite gidi ni wọ́n fẹ́ ṣe rí wọn yẹn. Kò sẹ́ni tí wọ́n mọ̀ kò dẹ̀ sẹ́ni tí ó mọ̀. Ṣọ̀pọ̀nà tẹ bá ń gbọ́ ṣọ̀pọ̀nà ẹ mọ̀ kéèyàn máa rìn kó má tiẹ̀ mọ̀ ibi tó ń lọ kan kó má níṣẹ́ á máa rìn kiri ni. Bó ṣe wà yìí ó dá mi lójú pé ẹ ń tẹ̀ ń béèrè. Ẹ wá tiẹ̀ lè mọ̀ wọn náà tó ní mo wà fẹ́ sọ pé ìlú mọ̀ọ́ká ni wọ́n máa mọ̀. Ẹ jọ. Ẹ jẹ́ ká try ká let's examine. Ẹ káàsán sá. Ẹ jọ kí lárábìnrin tó ń lọ yìí kí ló ń sọ fún yín. À ń béèrè bàbá àrò ní sá. Tẹ́rẹ̀ rẹ kí ni tẹ́rẹ̀ rẹ tó ń lọ yìí sọ fún yín. Onídìí pẹ̀ka wèrè ó dàbí igi òṣè ọmọ látọrọ hips lábí ó ṣe hips bí kẹ́gì epo orí gẹmọ ìdí ló ń fi òun òfin rẹ̀ mọ́ mọ́ yìí máa jó ìdí ẹ̀ ládùúgbò yìí ẹ má bínú ẹ wò ẹ̀yin náà wo ṣépù ìdí tó ń lọ yìí ṣẹ́rù ìdí tó ń lọ yìí ní G-string gbà G-string ò lè dúró nínú ìdí G-string mẹ́rin bóyá máa lọ papọ̀ rẹ̀ ó bá dàbẹ́ ní pé wọ́n sin iṣu wọ́n sin sínú igi ni máa jó ìdí ẹ̀ ládùúgbò ìwà ríran wò. Ẹ jọ ilé bàbá àrò là ń béèrè. Wọ́n dẹ̀ ní pé tọ́ba bá yín pé ẹ mọ ọ̀dọ̀ bàbá àrò. This is the way I fucking want to be dressing, eh? I want to be dressing this with a put on a soda, put on a jean, and I put on a shoe, and I put on a bata. My dream gonna go drain inside the river through Orogun Iyami. Bros, calm down. I got a problem at the early stage of my life through Orogun Iyami. Ṣé bàbá àrò? Orogun Iyami dẹ́ ló fi kèrègbè rán mi lómi. Ìjì ayé yìí ló yọ mi gẹ̀rẹ́ tó dẹ̀ fọ́. I fucking shit want to be dressing like this. Orogun Iyami ló fi kèrègbè rán mi lómi. Thank you. Ẹ jọ ilé bàbá àrò là ń béèrè. Mo ti fún yín problem jù. Wọ́n ṣe bí ẹni pé tí ń fún wa problem. Wọ́n kàn ní pé tàbá bá yín pé máa mọ ọ̀dọ̀ bàbá àrò. Bàbá àrò mẹ́ta ló wà. Ìkan rọ̀ lẹ́sẹ̀, ìkan fọ́ lójú, ìkan dẹ̀ ní ìgbéraga. Ìtòrọ̀ lẹ́sẹ̀ tí mo mọ̀ ládùúgbò yìí ó bá ìyàwó oníṣègùn gan lájọṣepọ̀ ìyẹn wá dáná ya wọ́n dáná sí ń dì látojú ọ̀run iná ń jò nídìí ẹ̀ mọ̀jú báyìí ni á wà lára àwọn tó paná nídìí ẹ̀ àti gbà yẹn òun ni kí ni òun ló ti yàrá. Ìkan ní ìgbéraga débi pé tí ọmọ kòkó bá rá wá síbi ẹsẹ̀ ó máa fọsẹ̀ wọn dànù ni wọ́n ti burú jù wọ́n bẹ̀rù èèyàn kankan àfẹ́mí nìkan èmi náà dẹ̀ láìkì jù. Ìkan fọ́ lójú mi mọ́ tó fọ́ lójú ó ṣẹ̀ṣẹ̀ kú dádúgbò yìí ní kò pẹ́ èwo lẹ̀ ń wá náà mẹ́ta. Ẹ mọ nǹkan tó máa ṣẹlẹ̀ bóyá kẹ́ tẹ̀lé wa dọ́dọ̀ ọ̀gá wa àwọn máa lè mọ bàbá àrò tẹ́yìn sọ pé mẹ́ta ló wà wọ́n máa lè mọ ìkan tó jẹ́ nínú àwọn mẹ́ta. Tí bá máa kó níbi tí mo wà lásán tẹ̀lé yín níbi kan máa gba 5k ládùúgbò ìdẹ́ ni ó dìbẹ̀ lórí distance. 5k kò sí problem ẹ ṣáà mọ ọbẹ̀. Ó mọlé àwọn mẹ́ta ẹ̀jẹ̀ jẹ́ kí n try suit yìí wò. Kò ṣe size kò mú nǹkan kan ṣe máa fún mọ́ra ni ẹ jẹ́ n try ẹ̀ wò ní ẹjọ́. ẹjọ́ mo fẹ́ ẹ jẹ́ n try suit yìí wò. Ta ló fẹ́ rí mi? Boss Marua tó fi ń kó nǹkan lẹ́kọ̀ọ́. B.O. said boss. Yusuf Yusuf lọ̀gá yín ọlọ́run bá tóbi torí ọlọ́run o
Yusuf ló wá sọ̀pà kọ̀ sẹ́yìn mọ́tò bọ́ọ̀lẹ̀ kó bá mi sọ̀rọ̀ jọ Yusuf bọ́ọ̀lẹ̀ kó bá mi sọ̀rọ̀ bọ́ọ̀lẹ̀ o kò lè yẹ ìwọ mẹ́tò bá sọ̀rọ̀ Yusuf fọ́gá ẹ kú ọjọ́ mẹ́ta. pẹ̀lẹ́ Yusuf pẹ̀lẹ́ ọmọ yìí Baba, will you stop that? ní sùúrù ọmọ tiwa ni they spoke of this fucking shit ló ṣe yín. wọ́n lè tẹ́jọ́ wọ́n sọ owó ti lówó kò yé mi náà ọjọ́ kan pẹ̀lú wọ́n bá wọn ni. ibì kan ni mò ń wá tó dẹ̀ tàbí ìgbà tó jẹ́ pé mi ò lè get easily bàbá àrò náà ń pè bàbá àrò. àwọn ọmọ yìí náà wá bá mi wọ́n lè lọ́dọ̀ àwọn bọ́ọ̀sì àwọn ọmọ fún mi ní 5,000 naira mú ìwà débì ìsìnwọ̀n bí àyídà 20k máa gbà lọ́wọ́ tiẹ̀. bàbá àrò mẹ́ta ló wà ìkan yàrá ìkan ní ìgbéraga ìkan dẹ̀ ti fọ́jú àwọn àmọ́ ètò òun wá nínú àmẹ́ẹ̀ta. eléyìí tí mò ń wá yẹn ó lómi lára èyí tó fọ́jú nìyẹn olùwà mo mọlé ẹ̀ dáadáa èyí tó kó dàdúgbò pẹ́ mo mọ ibi tó ń gbé ibi etí odò báyìí ló ń wè bẹ́ẹ̀ ni kí n júwe ni mọ́tò ẹ̀rì ìwọ nìkan ló dé ìjókòó sẹ́yìn dírẹ́fà ẹ̀dẹ̀ nìyẹn kí n júwe tó o bá lọ straight wà rìn like 10 kilometre tó o bá dé hand yẹn wà yà sí right like 20 kilometre tó bá dé hand yẹn wà yà sí left like 30 kilometre wà rí transformer méjì tó bá lọ by straight Benin ló ń lọ yẹn tó bá lọ sí right ó ń lọ Kẹ́bí àmọ́ tó bá fẹ́ lọ wá round yẹn wà rí another 40 kilometre. Ohun tó máa sọ ni mo fẹ́ wọnú mọ́tò ẹ̀ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní pé kájọ wà nínú mọ́tò kí n ṣe máa júwe fún ẹ mo rí ọjọ́ òmòdìrí ẹ̀ èyí tí mo jẹ́ mo fẹ́ dẹ̀ láàbò ni kó rìn wọnú ayé lọ àmọ́ má mú ẹ débẹ̀ ni ó lè mọ́ bẹ́ẹ̀ etí odò báyìí ní ọ̀nà létí ẹ̀ wà mo fẹ́ wọnú mọ́tò yìí. bọ́lá kí n jókòó sí ibi guys. ẹgbẹ́ wọlé sí mọ́tò jàre ẹ wọlé sí mọ́tò jọ. mo kò rí òpin ní ògbọ́gbọ́ tó pé guys sísìn Yusuf ó pé guys wọ́n ṣílẹ̀kùn fún ọ ṣé ni màá dá ṣílẹ̀kùn fúnra mi ni. ẹ fẹ́ máa lọ fúnra yín nìyẹn o máa farabalẹ̀ máa wọ mọ́tò tán máa jókòó kó tó di pé ó lọ guys ọ̀yà tí guys ṣílẹ̀kùn bẹ́ẹ̀ guys move. Guys, ọ̀rọ̀ wá sílẹ̀kùn. Oya, ẹ ṣí tọ̀dọ̀ mi náà. Oya, ẹ wá sílẹ̀kùn tọ̀dọ̀ mi náà. Bọ́lẹ̀ báwo jẹ́ kó sílẹ̀kùn fún mi náà. Wọ́n sílẹ̀kùn fún wọn ní sí tèmi. Oya, ẹ ṣí tọ̀dọ̀ mi náà. Ẹ ṣí tọ̀dọ̀. Ìwọ ni kò sí wá. Òun ni kò sí. Ìwọ ni kò sílẹ̀kùn sí. Tó bá ti ṣí kájọ yọ̀ǹda bí. Ẹ wo ṣé ẹ̀rẹ́ yìí ọmọ yìí àti wọ́n jí kòtò yìí ẹ̀yìn ìrìnà wò. Orí yìí tí ò pé yẹn rí jákèmí àti ẹ̀ wọnú ara wọn tán wàláì wọ́n máa change gbogbo yín ni tẹ́ lọ́pọlọ yìí. Bàbá wo blind man báwo ni o pẹ̀lẹ́ bàbá bàbá fọ́jú tó wà níbí. Dádì mi lẹ ń béèrè yẹn. Dádì ẹ̀ ló fọ́jú. Ọlọ́run àforíjì wọn Ọlọ́run alọ́rẹ̀ ẹ̀mí wọn ẹ̀yìn tó fi sílẹ̀ náà kò ní dàrú iwájú tó dojú kọ kò ní wó. mo ń gbariwo ń ta ní bèrè mi. Tánu. Táwọn ni orí pé kò síbi tí mi ò mọ̀ ṣọkùnrin ní mí wọ́n mọ̀ mí káàkiri ni. Bàbá èmi ọ̀rẹ́ yín ni. Ọ̀rẹ́ mi. Ọ̀rẹ́ yín tí mo sọ fún yín pé mo gùn ipò yẹ ká ti dá mi mọ̀ pé mo gùn ní ohun mi. Sàámú o ti gbóhùn Sàámú ọ̀rẹ́ mi yóò dáa fún ọ. Ojú yín ló fọ́ mẹ́mórì yín wà bẹ́ẹ̀. Dákun sọ wá bá ń ṣe ni. Mi wà báyìí ṣeré o láíláí mo méèyàn wà báyìí ni èèyàn kan ló ń béèrè yín Yusuf òun ló ń béèrè yín. Yusuf. Yusuf.
ó dẹ́ lójú. ẹgbọ́n ṣe àmì tó ń jẹ́ Suko. Suko kẹ. ẹ Suko ló pe rẹ. Suko ò ṣe dá. Suko dá Suko. wọ́n fi igi wá. Suko ò ṣe dá. wọ́n fi bàbá yẹn ń wà ní. Suko kò dáa ìtò ṣe yóò dáa pẹ̀lú gbogbo wàhálà mi lórí ẹ̀. kó lè fi igi kànga yín kó lè mọ ibi tó wà gbórí síbi igi ẹ. Suko ò ṣe dáadáa kò yẹ kó ṣerú ẹ̀ fún mi Suko ó yẹ kó jẹ́ irú eré ló máa ṣe fún mi kó dáa. ẹni sùúrù bàbá rò ṣé Yusuf ló fọ́ yín lójú Yusuf ṣé wọn ló fọ́ wọn lójú ni. kí ni gbogbo ilé báyìí kí ló ṣe é gan-an ara yóò balẹ̀ o. billionaire. ẹ máa calm down. Suko billionaire bó ṣe sọ̀rọ̀ látàárọ̀ kan ní o ti fọ́hùn. Suko jẹ́ ká kó sọ gbogbo ẹ̀ ń ta lẹ́ẹ̀kan. ẹ má jẹ́ ká sọ. jẹ́ ká sọ ń ta. Suko jẹ́ kó sọ ń bí. Suko o ṣe dá. gbangba yàwó. Suko kò yẹ kó ṣerú ẹ̀ fún mi o. Suko kí ló ṣe àwọn oníwà tí a bá fọ́jú yìí. ọ̀rẹ́ àkóso wà láwù. Get back. kí ló ṣe yìí tó bá tẹ̀ jẹ̀pọ̀ orí yín dàrú kì í ṣe pé àjọ débí ni ẹ rí respect tọ́ga yín fún mi ni má wọnú bí má wọnú. Mr. Man, you talk too much. You mean I fucking talk too much? You talk like a parrot. You referring to me as a parrot? I mean, you're a parrot. Me? You said I talk a lot? You talk a lot. You said I talk like a parrot? Your father talk like a parrot? Your mother talk like a parrot? Your grandpa talk like a parrot? Your grandma talk like a parrot? Your husband talk like a parrot? Your family talk like a fucking number per parrot? You fucking shit. If you parrot me, I parrot you. Jí. tó mọ̀ pé torí àwọn nǹkan tó ní kó wá wá tó fi dọlọ́lá mo bọ́ wá kiri òun ló jẹ́ kójú omi ọ̀fọ̀ ó sì á fún mi 200,000 ó sì lọ bẹ́ẹ̀ náà wọn ò fojú kọ́ ọmọ. wíwá tèmi náà wá yìí mi ò kàn wá bẹ́ẹ̀ mi ò sanwó wá kódà bí mo ṣe wá yìí mo ṣetán àti fún yín ní 2 million naira. bẹ́ẹ̀ ni bàbá rẹ̀. ó fi mí 2 million naira. 2 million naira. ó fún mi. bẹ́ẹ̀ ni. Suko. bẹ́ẹ̀ ni. ọ̀dà wọ́n bá tiẹ̀ lè fún mi 2 million wọ́n ti lójú mi yóò là bàbá lè rí 1.2 ó sì tún kù nǹkan tá a mọ̀ fi jẹun wọ́n bá lè ṣe inú mi ó dùn o. ọ̀dà máa fún yín ní 3 million. Suko. bẹ́ẹ̀ ni. bóòlù ti sọ báyìí ó tún sọ di 3 million. mo ti sọ di 3 million bóun ti bá yín sọ̀rọ̀. Suko bẹ́ẹ̀ ni. láì tí kówó fún mi rárá mo dáríjì hàn láyé títí dọ́run. ẹ ṣé bàbá. kódà Elédùà tún bá mi dáríjì hàn. ẹ ṣé bàbá. mo nílò yín láti ṣe nǹkan kan fún mi. kí tún nù. ìrànlọ́wọ́ kékeré ni. mo ṣe. ẹ ṣe. tó bá rí bẹ́ẹ̀ ẹ bá mi lọ sí oko fúnra lára yín ni ẹ gbọ́dọ̀ mú yàn dání fúnra ara yín lẹ bá mi wú iṣu bẹ́ẹ̀ ni ẹ wálé ẹ bá mi fi gúnyán fúnra lára yín ni o wọ́n lè bá yín bẹ wọ́n lè bá yín ṣe ẹ̀yin gángan lẹ gbọ́dọ̀ fọwọ́ ara yín gùn ẹ wá bá mi wá ilá ẹ bá mi sè fúnra ara yín wọ́n lè bá yín gé ẹ̀yin lẹ gbọ́dọ̀ fọwọ́ ara yín sè fún mi bàbá kò di dandan kó jó ni láàrin ìní sọ́jọ́ méje èmi ó wá padà wá màá wá jẹ ṣẹ́ni tí n bá tún wá ń bọ̀ màá kó 3 million yẹn dání. Suko bàbá rẹ. bí a kò sóhun mi ṣe. mi ò ní ṣe rí i. ẹkùnjọ mẹ́ta look at you. ẹ̀yin ọmọ yìí bílẹ̀ tí mo bílẹ̀ ń lọ èmi lẹ pọ́n létò yìí ọlọ́wà pọ́n yín lé ayé apọ́n yín lé oṣù apọ́n yín lé ní conference meeting àwọn àjẹ̀wọ̀n apọ́n yín lé ń bẹ̀ wọ́n á sọ̀rọ̀ yín láwùjọ àwọn emèrè wọ́n á ẹ pọ́n àwọn ọmọ yìí lé wọ́n á dẹ̀ rí bẹ́ẹ̀ wọ́n á pọ́n yín lé wọ́n ò ní ṣe bí fún yín o ibi ò ní kàn yín o àpọ́nlé wọn máa fún yín oh fuck the shit you honour me so much this way you honour me thank you. kí lẹ wá ṣe bí gangan. ọmọ small kan ni mo gbé wá bíi fọkànáísà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lè ju bí ọdún bíi mẹ́ta lọ bọ́lọ̀ ń dẹ̀ ṣe bùkún nìyẹn òun ló ní mọ́tò méjèèjì òun ló ní ìgbà tẹ́mi àti ẹ̀dẹ̀ ń bọ̀ nínú mọ́tò ó yẹ yín sìn ó ní ìtòyìn ní mẹ́rin àwọn ajá èrè ó ní àwọn ajá kan ó láwọn ajá kan
tẹ́ bá ra wọn ajá yẹn sọ̀rọ̀ àwọn ajá yẹn máa ń fọhùn ní ọba wẹ̀ ìkọ́lé àwọn ajá yẹn á ní parrot your parrot ìkọ́lé àwọn ajá yẹn ní get out ìkọ́lé àwọn ajá yẹn òun ṣẹ̀ṣẹ̀ máa fọ́ọ̀sì ẹ̀ pé kó tó wá sílẹ̀kùn ni. But mo yan gan. We are connected. Seriously. It's been worrying now, eh? You mean I'm connected? Yes. No problem, màá gbé yín rìn. Màá gbé yín rìn ẹ ṣá farabalẹ̀. Ó kàn jẹ́ pé wèrè ní ẹni àti wájú àtẹ̀yìn wọn kò kì máa ń lọ́pọlọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ ìgbà tárẹ́ bá balẹ̀ kò sí wàhálà. Àsọtọ̀ ọ̀rọ̀ báyìí. O tún ara tá à ń sọ nìyẹn o. Bọ́lá ń lọ. Wọ́n kọ́ ló ń ṣe bẹ́ẹ̀ dé ìbẹ́ yẹn, ṣáá ní ká lọ yẹ sí. Ẹ̀bùn tẹ́ bá mind ṣá o, ẹ lè tẹ̀lé wa lọ inú kẹ́ lọ dá wa lára yá. Kò sí wàhálà. Àbúrò mi fọ̀gànẹ́sà tí ò bá lọ sí Èkó mọ́, tí ò padà lọ sí ìlú mọ́ kò sí wàhálà. Máa wá báyìí. Kò sí wàhálà. Ọlọ́run pọ́n ilé pẹ̀lẹ́ àwọn ọmọ yìí. Àwọn ọmọ olóríire, àwọn ọmọ alálùbáríkà, wọ́n dẹ̀ kó kọ́kọ́rọ́ wọn báyìí, wọ́n kó lé mi lọ́wọ́, kò sí gbà tí mo pè wọ́n máa dá mi lóhùn. Kódà kí ni kọ́ ẹ lọ báyìí, wọ́n máa lọ ni, ẹ gbà báyìí, wọ́n máa gbà bẹ́ẹ̀ ni. Kò ní báyìí. Bọ́dà Sàámú. Báwo ni nǹkan? Ló ṣẹlẹ̀. Kò sí rẹpẹtẹ. Àwọn ọmọ ẹ wà òkè gan. Wọ́n fún ìbàjẹ́, wọn ò tún tí ì múra tán o. Tọ́ bá múra tán bọ́ ṣe wà yìí, ẹ̀fọ́ ẹ̀rún ṣé lóòótọ́? Bẹ́ẹ̀ ni. Beautiful. They very very beautiful. Fucking beautiful. Rasamu. Ẹ̀jẹ̀ wà. Rasamu. The look of things. Bàbá máa kò yé yín. Ṣé kí ló bá dé? Mo ẹ sọ̀rọ̀ sórí ní wọ́n máa fúnjú sọ̀rọ̀ ni ó bá fẹ́ pariwo ló máa ń sáré sọ̀rọ̀. Tẹ́ ẹ bá fẹ́ gbé wọn sùn mọ́jú. Òun ló ń try láti sọ àbí. Kò sí wàhálà. Èmi ni mo ní kọ́kọ́rọ́ wọn lọ́wọ́. Ṣé ẹ̀ tààfù padà lénìí? Ẹ lọ lénìí mọ́. Ọ̀gá yín ò lọ lénìí. Ẹ fẹ́ wá bí sùn sí ni. Ẹ wá fẹ́ gbé wọn sùn. Ọwọ́ kan ni máa control wọn ni lọ báyìí. Orí yín ti burú. Àṣé pé mi lè dán Ọlọ́run yín àbí? Mo ti wá dán Ọlọ́run yín ṣe wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí. Mo fẹ́ tẹ̀lé ọ̀gá yín wọlé ẹ jẹ́ kí n tẹ̀lé ọ̀gá yín wọlé yín. Ẹ ní gbàgbé sùn. Bọ̀dà Sàámú, ẹ dáhùn ló ẹ ṣe nǹkan tó ń fẹ́. Ìwọ náà lè bo Ọlọ́run ló fohùn òṣì bẹ̀ mí mọ̀ pé wèrè ni ẹ o. Ìwọ náà nídìí ọmọ bẹ́ẹ̀. Máa bá yín gẹ̀ẹ́tì ọmọ mẹ́rin tó máa dùn dáadáa. Àwọn eléyìí mẹ́ta máa wá kàn sí. Ibi tí màá ní kán lọ náà máa lọ. Ẹ̀yin má worry. Mọ ìwà yẹn nǹkan tó bá fẹ́ kán ṣe náà máa ṣe. Àmọ́ tí bá fẹ́ gbé ọmọ kọ̀ọ̀kan fún yín pé kẹ́yìn àti ẹjọ́ sùnmọ́jú 5,000 ni o. 5,000 lọ́mọ kan lèmi máa gbà mí ìmọ̀ tí wọ́n o 5,000 lèmi máa gbà lórí ọmọ kan. 5,000. Yeah. Bọ̀dà Sàámú, a máa fún yín 30,000. Ẹ wá kí ló rí? Ẹ wò ìyẹn kéré gan. Mo fẹ́ mọ iye tó wà níbà ẹ kọ́kọ́ gbélé náà. Ẹ gbà. Láì. Máa ń gbọ́ tó máa ní bó o tiẹ̀ dìbò o ti wọlé. Guys. A lọ sí kòǹsì. Kí ló ṣẹlẹ̀? Kí ló ń pa yín lẹ́rìn? Ayé àwọn ọmọ ẹ̀ ti bàjẹ́. So òun padà lọ sí Èkó wọ́n dẹ̀ ti sanwó lẹ̀ wọ́n fẹ́ ṣàgbéṣù wọ́n sì fẹ́ mi ní 30K. Ẹ wo kọ́gà yín má sọ pé ìlọ sí Èkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ tẹ́ ẹ rí yẹn abilékọ ni wọ́n ìtọ́bímọ tó kéré jù ní wọn ló bí méjì. Bọ̀dà Sàámú, kí ló wá fún ẹ? Báwo ni? Kí ló wá fún brọ́dà? Mo ti ń pè láti jọ ògbé kọ́ mi brọ́dà. Gan. Fọ̀nà mi brọ́dà, èmi náà fẹ́ kúrò lẹ́vù yìí. Show me way, Rislo, má ṣe báyìí fún mi. Ọ̀rẹ́, mo mọ̀ pé nígbà tá a wà ní school, I know you to be a strong guy. Confirm, Rislo. Dọ́gbọ́n sọ̀rọ̀ rẹ̀. Guys! Kí ló bá sọ? Ó mọ̀ rí dáadáa. Ọmọ mi ní fọ́gánẹ́sà ló ń ṣe ń gbà yẹn. Ọmọ ọgbẹ́ mi mo ṣẹ́gun. Mo dẹ̀ fẹ́ kẹ́ ṣe oògùn owó fún mi, oògùn owó tó tíìk. Oògùn owó lọ fẹ́ ṣe. Bẹ́ẹ̀ bàbá oògùn owó tó confam tó tíìk tó ní kí mi dáadáa. Inú mi ló kọ́dọ̀ mi lọ gbà. Torí ká lọ́dọ̀ babaláwo mi ni wọ́n padà sí ọlọ́nà ni. Bí mo ṣe rí ọ yìí, pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ tó ìbò gidi ń jábọ́ lẹ́nu rẹ̀, ọlọ́jọ́ iwájú tó dáa. Sórí irú yín,
èyí fast forward nǹkan ẹni tó bá lọ́jọ́ iwájú kì í fast forward rẹ̀ bí ìgbà tí èèyàn ń bọ́ lọ́hùn dìga ni ṣe sùúrù yóò tó kàn torí ọlọ́jọ́ ọ̀la tó dáa. bàbá ń kó dà pé nǹkan tí mo sọ òye àti mo ní kẹ́ ṣe ọṣẹ fún mi òye ògùn owó tó tíì tó confam tó láàgàn èyí tí mo bá yín sọ yẹn bàbá. etí mi ò dé wọn kéwù sétí ìwọ ni ọgbọ́n ohun tèmi ń sọ bí mo ṣe ń wọ mo ti ní pọ́jọ́ ọ̀la rẹ dá kí ló dé tó fẹ́ kọjú àìkọjú tó lú ọ̀rọ̀ wọ́n sì yọnu wọ́n sì bá òun gba mélòó lọ́wọ́ wà fi sórí rẹ̀ ṣe sùúrù. ooo bàbá ó dà pé nǹkan ó dà pé ìmọ̀ nǹkan tẹ̀ ń ṣe bí wa abẹ́kan kó gba ọ kíní sí before show ni bàbá ṣé mo tí mo sọ òye yín ni. lémi àmọ́ bó ṣe wá sọ pé n tó fẹ́ nù kọ́ ọ lè mọ̀ pé ń bẹ níbí nǹkan tí mo fẹ́ nìyẹn bàbá mi fọ ẹ má wọrí nǹkan tí mo bá wa gangan nìyẹn. ọwọ́ àlàáfíà rẹ̀ dá. ọwọ́ àlàáfíà mi left hand mi. gbé lórí gbáyìí. kí n place ẹ. orí nǹkan tẹ́lẹ̀ dáa rẹ̀ ó bá mú mi ká ti mọ̀ rí. kò sí problem bàbá. mi ta wé ládé. ọba Ọ̀yọ́ ntẹ́lẹ̀dá rẹ̀ rọ̀ mọ́ ohun tó fẹ́ ọ ti sọ ntẹ́lẹ̀dá rẹ̀ múre ọlọ wa wèrè méje kì í ṣe wèrè tó kàn wà nù létí wọ́n sì ń ro bóyá ara rẹ̀ yá àbí kó èyí tó ti já síta ni o méje ó lè jọkùnrin ó sì lè jóbi ó sì lè fi wọ́n lúra wọn tèmi ni pé kọ́ àwọn méjèèjì wá bí sójà bá ti wá rà àwọn wèrè méje wọn èmi ó ṣe àṣejẹ fún wọn àṣejẹ tèmi bá ṣe fún wọn wọn ó ṣe fẹ́ ní kankan wọn ó jẹ wọn ò lè jẹ tán torí ti ń bẹ nú ẹ gbogbo èyí tí wọ́n bá wá jẹ kù ìwọ ló jẹ bọ́ọ̀ bá ti jẹ́ lówó rẹ̀ bá dé sọ́mọ̀ kẹ́ ní gbogbo àgbáyé kò síbi tí ó sì wèrè ọ sọ pé ọ̀rẹ́ èbó wèrè rí wọ́n kún lu wọn lọ́hùn kò síbi tí wọ́n ti ní gbọ́ pé olówó gbówó rẹ̀ ó ṣe pọ̀ tó nù. báwọn ìfẹ́ kún wọn débi. ti ń já ọ láyà nù ọ béèrè ní ọgbọ́n wà tààtà sí i ntí ọba lẹ́rìn ìgbọ́njú yàn lọ níjọ́ tó ọba ti fẹ́ lọ jẹ́ kí n mọ̀ ọ wà á bá mi n ó fún wọn ní nǹkan kan nǹkan òun wèrè tó bá sá ti rí ìwọ sá kàn fi kàn lórí gbó bó bá ti fi kàn lórí yóò tẹ̀lé ọ. ta ni òní sẹ́tò gbẹ́lẹ̀kùn bẹ́ẹ̀ ta ni. yọ síbi sórí kúrú ẹ ti dàrú sórí kúrú lọrẹ tẹsán ṣó fẹ́ gbàbọdè fún mi ni ṣó fẹ́ gbàbọdè fún mi ni. kí ni mo tún ṣe báyìí sí. wọ́n fún yàn ní táìsì ni mo fún ẹ ní táìsì ni ìwọ ló láǹfààní àti wọnú yàrá mi ẹni táì tó bá wù ẹ kí ni túmọ̀ eléyìí ná. o kò dédé ká lè jòbọ̀ o kọ̀kọ́ wá sọ fún mi nípa àyàn kan béèrè bí o dẹ̀ dédé mú yàn wọnú ilé ṣé o ní làákàyè pẹ̀lú yẹn do you go school with that are you schooled. ṣé bí mo kọlẹ̀kùn kí tó wọlé. ìgbà tó kọlẹ̀kùn kó tó wọlé o ò lẹ́tọ̀ọ́ láti kọ́kọ́ wá sọ fún mi pé àwọn kan béèrè bí you are not schooled. ọ̀dẹ̀ oúnjẹ tí mo ní kó bá mi ṣe ń kọ́. kí ló dé gangan náà ẹ dẹ́ wọn máa pariwo ẹ máa halẹ̀ mọ́yàn bí pẹ́yìn lọ́kọ èèyàn kí ló dé ẹ wọ ẹ ṣe fẹ́ gbọ́ ẹran ẹyọ kan ni máa fún yín o. lójú àlejò ló ti fẹ́ máa yẹ̀yẹ́ mi àbí. lójú àlejò ló ti fẹ́ máa yẹ̀yẹ́ mi. tó bá bí ẹ̀dá ni mo sọ jẹ́ kó jẹ́ ẹran kan ló máa fún mi. fún mi ní ẹran kan tó bá bí ẹ̀dá má jọ bẹ́ẹ̀ nu ni. ẹ wò ńgbà tẹ fò dìde ń sin ẹjọ́ ṣe fẹ́ nà mí. kí ni mo fẹ́ nù ẹ̀ fún kí sọ fún mi kí mo fẹ́ nù ẹ̀ fún ohun tó máa nù ẹ̀ ti wà lára ẹ̀ tí bá gbá ẹ̀ lẹ́sẹ̀ kan bó ṣe wà gbogbo tó wà lára ẹ̀ máa sún ẹ̀ mi ó máa sún ẹ̀ papọ̀ sójú kan ni ìwọ fẹ́mi lẹ́rọ kan kó ríran wò. ó dà pé bí o ti pa yín ẹran ẹyọ kan ni máa fún yín. wo bí o ti pa yín. ṣúkúṣúkúṣúkú mo bẹ́ẹ̀ bò. ẹ tí ló ń jẹ jẹ. ṣúkúṣúkúṣú màmá rí bó màmá rí bó mo bẹ́ẹ̀ bò bẹ́ẹ̀ tó bá bí ẹ̀dá kó fún mi lẹ́rọ kan wà á rí wó ọwọ́ sì mo fi tàka sí ẹ wà ríran wò ọwọ́ sì ni mo fi tàka sí ẹ wà á jẹ bàbá ńlá yà. Ṣẹ́gun sit. kí ló wá ṣe gangan. wá má bínú ọmọ ọ̀rọ̀ pọ̀pọ̀ yìí ó fẹ́ jọ ṣe bè kí náà wá. Sam girlfriend mi rèé náà my girlfriend. ìyàwó ẹ̀ rè. girlfriend mi. kí ló wá ṣe tó wá jẹ́ girlfriend ẹ̀ kí ló wá ṣe tó wá rẹ́rìn nígbà tó ń ṣe pé bóyá súùpù mi túlẹ̀ sípò mi. kí ló ṣe ẹ́ sípò mi mi tèkì túlẹ̀ kí ló rí. bí ìṣòkòtò mẹ́ta ni máa ń dè papọ̀
abẹ́ mi ó dàbí kágò ni wọ́n di ẹsẹ̀ nìkan sí ẹ̀rí ọmọ mẹ́rin máa ń lọ pàtó máa ń dè pa àbí tí a bá fẹ́ travel out àbò fẹ́ gbẹ́rù travel ọmọ mẹ́rin máa ń fly lọ tó máa ń fly lọ tó máa ń fly lọ dèdèdèdè mi bá dé nǹkan mi nìyẹn kí túlẹ̀ rè rí nǹkan kan wá tí òun ló fẹ́ rí mi àbúrò ló fẹ́ rí mi. Actually èmi gangan mo wá rí yín gangan mo fẹ́ rí yín. kí ló wá tẹ̀lé wá fún. mo wá rí o ṣẹ́gun ròyìn yín fún mi gan. ó lè máa ń pa àwọn èèyàn lẹ́rìn gan mo wá ní kí n tẹ̀lé wá sọ́dọ̀ yín kẹ́ lè máa dẹ́rìn pa mí ó dẹ̀ wù mí kí n wà lọ́dọ̀ yín ní gbogbo ìgbà. Bọ́dà Sàámú. ó wá kí n lè máa dẹ́rìn pẹ́. bẹ́ẹ̀ni sá. ó ti yé mi lọ́dún ń ta mo ń bọ́ àdẹ́rìn pẹ́ ń ta. mo ń bọ́ àdẹ́rìn pẹ́ ń ta. àbúrò ṣiṣọ́ ni bẹ́ẹ̀. Ṣẹ́gun ó ti ya wèrè o. àwọn ẹgbẹ́ ló ń jẹ́ union president àwọn ẹgbẹ́ ló ń lẹ̀ pósítà káàkiri pé àwọn fẹ́ ṣòṣèlú ṣé o ní pò ní làkàyè. you got nothing of sense. o gbé ìyàwó ẹ wá síbí kí n máa pa lẹ́rìn tí nǹkan mi bá ṣe wá tá a bá jọ yí lórí bẹ́ẹ̀dì nǹkan. ìyàwó ẹ tó ti fojú bọ́ ṣòkò tó ń di mi tó ti fojú mọ̀ sáìsì kiri mi. ó ṣèṣì ni ìyẹn ṣèṣì ni Bọ́dà Sàámú ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ́ kan. What are you here for? Right, Bọ́dà Sàámú ẹ̀yin gbogbo mo fẹ́ wá rí oyè yín ni mo lè fẹ́ kẹ́ take me very serious Bọ́dà Sàámú ṣẹ́rí everybody ló mọ̀ ládùúgbò pé ẹ wà very popular right ṣàṣàdẹ̀ ládùúgbò tẹ́ mọ̀ ní community Bọ́dà Sàámú Bọ́dà Sàámú so nǹkan tó ṣẹlẹ̀ ọgán ni pé fẹ́ bẹ̀rẹ̀ NGO mi right and NGO mi nǹkan tí mo fẹ́ focus lé lórí ni kí n máa wo wèrè ṣé nǹkan tí mo sọ ṣé n bá mi lọ Bọ́dà Sàámú. ń bẹ́ẹ̀ lọ. alright so mo ti ṣètò sílẹ̀ fáwọn wèrè yẹn ó ní one particular drug tá a máa fún wọn tá a dẹ̀ máa fi wò wọ́n sàn tá a bá dẹ̀ ti wò wọ́n sàn bẹ́ẹ̀ àwọn tó ní wọ́n dẹ̀ máa claim wọn and by doing that they will pay a token. Like a spiritual drugs, right? Normal drug, but it's not a spiritual drug that we give. O máa fún wọn tí wọ́n bá gbé wọn débi tán lọ ni àbọ̀ máa fún wọn tó bá rí wọn tán. No, tí bá ti rí wọn tán tí bá ti gbé wọn débi tán lọ ni máa fún wọn ní spiritual. So tó bá ti rí wọn ló máa fún wọn ní spiritual drug ẹ. Drug, yeah, normal drug, Bọ́dà Sàámú. Really? Yeah, Bọ́dà Sàámú. Èmi ni kí n bẹ́ẹ̀ wá wọn wèrè. Exactly now. Torí pé ṣọ̀pọ̀nà ni mi tí mo máa rìn káàkiri ó yẹ kí n mọ ibi tí wèrè wà. Mi sọ bẹ́ẹ̀ Bọ́dà Sàámú. Ó wá ṣé wọ́n nìkan ni ìyá ẹ̀ bí mi Ṣẹ́gun? No, a pé mẹ́rin Bọ́dà Sàámú. Ẹ pé mẹ́rin? Obìnrin ni wọ́n àbọ̀kùnrin. Wọ́n ti ẹ̀jọ̀ obìnrin náà ẹ̀ lè jọ fọ́n sí gbòòrò kẹ́ máa wá wèrè kiri wèrè méje. Bọ́dà Sàámú àbúrò mi. Kí wà táwọn ẹbí ẹjọ́ máa wá kẹ́ wá pé mọ́mì yín náà lẹ́yìn. No, wọ́n wà school èmi mo fẹ́ máa dáràn ní NGO yẹn Bọ́dà Sàámú. Àwọn àbúrò tiẹ̀ wà ní school àtàwọn ẹ̀gbọ́n tiẹ̀ ẹ̀gbọ́n ẹlẹ́gbọ́n ni kó máa bẹ́ẹ̀ wá wèrè káàkiri ń bí. Àbí? Is that not what you are saying? Bọ́dà Sàámú ẹ mọ̀ pé yín popular gan. Kí ló bẹ́ẹ̀ wá wèrè káàkiri? Kí ló fi ń lọ mi iná? Kọ́lá yọ sí mi ló gẹ̀. Àtọ́lá pé mo ti mọ ẹ̀ ti pẹ́ òṣèré ní Ṣẹ́gun. Bọ́dà Sàámú ẹ máa calm down kí ẹ understand nǹkan tí mo bá yín sọ náà Bọ́dà Sàámú this is legit business Bọ́dà Sàámú kí ló tẹ̀ ń ṣe báyìí ẹ try láti understand nǹkan tí mo sọ ìfà ṣe mo ń bọ̀ mo ń rò bọ̀ there is no other person tó wá sọ́kọ̀ mi àfẹ́yìn nìkan Bọ́dà Sàámú ẹ popular. Is it legit? Legit Bọ́dà Sàámú. It means legit. Legit 100%. Tí n bá bẹ́ẹ̀ rí wèrè tí n bá rí wèrè tí mo kàn náwó sí wèrè yẹn lọ́ọ̀kan báyìí fún wèrè ni lọ́ba 10k ni. Tí n bá ní engagement kankan pẹ̀lú wèrè yẹn 25k. Di or no di? Bọ́dà Sàámú kí ló dé? Engagement pẹ̀lú wèrè kan 25k kí ló dé ó pọ̀ náà Bọ́dà Sàámú it's too much. Ó pọ̀ náà. Ó pọ̀. Yeah. Ó pọ̀. Yeah. OPG ni. Ọ̀rọ̀ ayé mi OPG ni o. OPG ni o ti kúrò OPP o. Bẹ́ẹ̀ ni o tí bá bẹ́ẹ̀ rí o nìyẹn 25k. Bọ́dà Sàámú business là ń sọ̀rọ̀ yìí náà ilé ìṣeré náà 20k everyone tẹ́ bá ti engage pẹ̀lú 20k standard. Kò sí wàhálà so yẹ àmọ́ ìwọ ni kò jẹ́ kó rí ẹ pé o 20,000 naira ó ní mo pé wèrè kan o 20,000 lára gírísì sí wèrè kan. Kò sọ̀rọ̀ fọkànbalẹ̀ kó jẹ́ kó rí ẹ pé ni mò ń sọ 20k wèrè kan. Inú bẹ̀rẹ̀ ni mo mọ̀ tó máa ń jókòó sí àmọ́ mo nǹkan kò lè kọjá gbogbo àárín kó lè kúrò lára ǹdí bó bá ṣe wá rìn ní òwà yé mi ibi tó lè gbà ní òye mi Ọlọ́run òye mi rárá. Ọ̀rẹ́ mi ó dẹ̀ jẹ́rú bá mi ọ̀rẹ́ mi mo ti wẹ̀ nínú fúláàtì ẹ̀mẹ́ mi ò rí ẹ̀mẹ́. Ọ̀rẹ́ mi ó mọyé egbò ẹ̀jẹ̀ tó kù lára mi bó ṣe yẹ yẹn
ẹ̀jẹ̀ egun mẹ́ta ti lọ. ọ̀rẹ́ mi ó tójọ́ mẹ́ta mo ti pẹ́. ọjọ́ kan pẹ̀lú pẹ̀lẹ́. ọjọ́ kan pẹ̀lú. báwo ni ẹ̀jẹ̀ ó dùn àmì. olùkọ́ lórí mi ti rí rí sùn. ṣé o láìkẹ́ ni. ó dùn. ṣé kí fóònù náà kò jẹ́ ni. ó lè fún èmi ò mojú èrì mò ń fẹ́ dà ojú ẹ. ó jọ mí àbúrò mi ni àjẹwò àpapọ̀ ni ó yá bámu ó yá gbà jẹ́ wèrè yẹn jẹ́ ṣé ká máa lọ orí ṣeré jẹ́ gangan dáadáa jẹ́ kókó náà. kí ló wá ń wá mi fún. bá a ṣe jọba ń kọrin yẹn ó máa ń fó máa ń. You are great, yes you are, mighty God. Hey, you walk upon the sea, you raise the dead, you reign in majesty, mighty God. Everything written about you is great. Ọlọ́pàá ní ọ̀gbẹ́ mi padà. Ẹ ń tọrọ ọ̀gbẹ́ mi náà ni. Ọ̀gbẹ́ mi. Mi ìmọ̀ tó máa dùn mọ́ ẹni. Pàdé mi. Báwo mi ìmọ̀ tó máa dùn mọ́ ẹni. Mo tún fi style gbá mi nìyẹn. Ẹ ń gbà tí mi ìmọ̀ tó máa dùn mọ́ ọ̀rẹ́ mi. Pẹ̀lẹ́. Wo bí mo tún fẹ́ kọ́ ẹ lórin kan. Orin wo nìyẹn? Orin tí mo sọ yìí, ó wà àbọ̀ ń ta ẹ́ ni. Gbogbo ibi tó gbá mi yẹn, ó ti fẹ́, ó máa ti lé, owó yẹn máa increase. Wo bí orin tí mo fẹ́ kọ́ ẹ̀, ṣó ń ta ẹ́ ni. No, àbàrà. Ó má wọrí ìfìyẹ́lẹ̀, ṣórí tí mo fẹ́ kọ́ ẹ̀ ń sìn, ó máa hílẹ̀. Ṣórí tí mo fẹ́ kọ́ yìí, ó wà fantastic, ó tún wà fantabulous. Ìgbà tí mo wà kékeré, ìyẹn ní némì tèmi, òun ló ti kọ́. Báwo ni wọ́n ṣe mọ némì ẹ̀? Mọ́mísì mi ló sọ fún mi. Láti némì ẹ̀ náà ló ti ya wèrè. Mo ṣe àti némì ẹ̀ náà ló ti wà nínú ọ̀la ńlá yìí. Ibo ti wà, òun nìyẹn jẹ́ kọ́ ẹ lórí yẹn. Ó yẹ ṣe pé àti gbé bá rẹ̀ digidi. Ṣé bàbá tó kú ẹ ti kú ni? Kò ọ wà láyé. Ó ìwà. Àti gbé bàbá rẹ̀lẹ̀ olúwa. Àti gbé bàbá rẹ̀lẹ̀. Kí ni ń jẹ́ bí dọ́ngàn o? ọ̀rẹ́ mi kára ẹ lè yá ni o tára ẹ bá ti yá tán bá àwọn ẹbí ẹ wọ́n máa wá ẹ̀kàn wọ́n máa wá gba ìwọ lọ́wọ́ tó ń pẹ̀lú owó. Ibo lọ́nà. ọ̀nà rèé ọ̀gọ̀ngàn lalákè sọ. ibi ibẹ̀. Fàdémi pẹ̀lẹ́ ẹgbẹ̀lẹ́ ṣebi tó páàkì mọ́tò sí ṣebi ìjà síbẹ̀ pẹ̀lẹ́ wọ́n máa gbé ẹ lọ lé ní afẹ́ gbẹ́ délé náà ni. I am so lonely, I got nobody, I'm on my own. I am so lonely, I got nobody, I'm on my own. Ọ̀rẹ́ mi mo ń gbádùn ẹ jù. Lonely, I am so lonely, I got nobody, Ọlọ́run ìwọ la wá rí. Ìwọ la wá kí. Ìwọ la wá kí. Mo ń bọ̀, ẹ ní sùúrù fún mi. I believe I can fly. I believe I can touch the sky. I said David Ade, spread my wings and fly away. I believe I can soar. I see myself through the open door. I believe I can fly. Sorry, bẹ́ẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ ń pín wèrè ṣe kówó mi bá lè kọ́ ni o. Ìwọ la wá rí. Àwa rí ẹ gangan ni. Mo mọ̀ díta ṣe wá. Ṣùgbọ́n lágbára ọba òkè, ìmọ̀ yóò ní jọ. Ìwọ jẹ́ kí mọ̀ wá jọ, wọ́n fẹ́ wù ẹ̀san ni. Jẹ́ kí mọ̀ wá jọ. Jẹ́ kí mọ̀ wá jọ. Ṣé rò pé mi ò wá òkè báyìí ni? You are not okay. I am very okay, sir. No, you're not. Mo wá òkè, cause I ìyá àwa kí ẹ lásán ni àwa bí wá kí ẹ ní Ọlọ́run dẹ̀ gbọ́ àwa kí àbí kí làwa ṣe àwa kí ni bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí n béèrè. ẹ béèrè lọ́wọ́ bàbá mímọ́ béèrè. Ògúndábèdé o àmín olórí olè o àmín gbọ́pẹ́ mi àṣẹ. gbàgà bùsí
a fẹ́ wá wú ẹ̀sán náà ní tiẹ̀ la kúkú ń ṣe. Ibo lẹ sọ pé a fẹ́ lọ. Ibi tá a la fẹ́ lọ wọ ẹlẹ́dàgbà fẹ́ wú ẹ̀sán náà ní tiẹ̀ náà la fẹ́ ṣe o. A lọ báyìí ṣó ti ya ó yá pẹ̀lẹ́ ó yẹ kó máa mọ orin àwọn Haruna Ìṣọ̀lá náà kó má jẹ orin àwọn ará òní kan. Hello Alpha ìwọ ti dé ọ́fíìsì àwa wà ní àdúgbò tọ́gà sọ pé káwá yẹn bẹ́ẹ̀ ni àwọn guys kan à ń gbọ́ information pé wọ́n ń ṣe rádaràda ní àdúgbò yẹn bẹ́ẹ̀ ni alright èmi náà máa get back to ẹ officer a máa dá mọ́tò tó ń bọ̀ yẹn a máa dá dúró. ẹ̀yin ọlọ́pàá kí ló ń ṣẹlẹ̀. What's the problem, officer? Mr. Man, ẹ bọ́lẹ̀. Ká bọ́lẹ̀, officer. ẹ wo à ń kánjú lọ bìkan ni à ń kánjú. Mr. Man, ẹ bọ́lẹ̀. station wo lẹ́yìn tí wá. Wọ́n ní kẹ́ bọ́lẹ̀. ẹ ò mọ̀ mi ní ládùúgbò yìí. Mi ò mọ̀ yín. ẹ ò understand ni aláàánú lọ síbi kan. kí ló ń ṣe àwọn ọlọ́pàá yìí. àwọn tí ò bá yìí ti màrí inú wọn náà máa ń pariwo wọ́n máa ń gbéṣẹ́ rù. bọ́lẹ̀. Ta ló ní mọ́tò yìí? Actually ẹ̀gbọ́n mi kan ló ní. Ẹ̀gbọ́n yín kan ló ní. ẹ̀gbọ́n ẹ̀ kan ló ní mọ́tò eléyìí yàtọ̀ sáwọn tó bá ń fi mọ́tò parọ́. ẹ̀gbọ́n ẹ̀ ló ní. Ok, níbo lẹ ń lọ? ẹ má béèrè mi lọ́wọ́ ẹ̀ gbogbo tẹ́ fẹ́ béèrè máa sọ fún yín kẹ́ lè release wa mi ìwà mọ́ bẹ́ẹ̀ yóò ṣe mọ̀ mi bó ṣe wà kò ní driver's license ìwé mọ́tò yóò pè kò sí bẹ́ẹ̀ fire ìjìbùsà kò ní àwọn wèrè ládìẹ kò jọ sínú mọ́tò wèrè mad people lunatics ló wà nínú mọ́tò philanthropist ló pẹ́rẹ́ ó lóun fẹ́ máa tọ́jú wọn tó bá ti ń tọ́jú wọn báyìí àwọn ẹbí wọn wọn á wá gbà wọn lọ́wọ́ ẹ̀ nígbà tára wọn bá balẹ̀ tán ó ní kinní kan lọ́wọ́ báyìí bí ìjà bẹ́ẹ̀ pé kí n máa sọ yẹn ni ẹ wà lọ́wọ́ ẹ̀ kí ni ẹbí ìjà bẹ́ẹ̀ báyìí tó bá ti fi gbá wọn lórí báyìí gbà wọn ò ní mọ nǹkan tó ń ṣe mọ́ gbogbo àwọn wèrè tó wà nínú mọ́tò I mean all the lunatics in this car they can see they can mean wọ́n kàn wà ń bẹ̀ ni wọn ò lè sọ̀rọ̀ a fẹ́ lọ kó àwọn mẹ́rin síbì kan àwa padà lọ kó mẹ́ta méje ló fẹ́ fi bẹ̀rẹ̀ iṣẹ́ ìṣẹ́gun náà kó tó máa ṣàwọn tó kù ṣé mo sorry. Officer, actually nǹkan tó ń mean ni pé you see I'm a philanthropist tó yẹ yín and try láti rid the community of this kind of people nǹkan tó ṣẹlẹ̀ we are trying to cleanse the community. Mr. Man ẹ̀yin wo wèrè certificate of practice yín dà tẹ̀sí sọ pé ẹ̀ ń wo wèrè káàkiri. Officer eléyìí ò ṣọ̀rọ̀ certificate gẹ́gẹ́ bọ́ ẹ̀ sọ nígbà Sàámú ṣe sọ I am a philanthropist. Ó ní certificate of practice ẹ̀dà olóhùn clear àdúgbò pẹ̀lú wèrè ṣọ́kọ́kọ́ tó béèrè lọ́wọ́ ẹ̀ ni. philanthropist ni èèyàn fẹ́ kó wèrè kúrò nínú ilẹ̀ ẹ tún béèrè certificate. Ẹ máa tẹ̀lé wa dé station ẹ̀yin méjèèjì philanthropist ẹ̀ ń tọ́jú wèrè wọ́n ní certificate yín dàtẹ́ fi tọ́jú wèrè. ẹ wo jẹ́ ká lọ káwọn mẹ́rin síbi kan ká lè kí ló dé ṣe báyìí. No. ẹ jẹ́ lọ káwọn mẹ́rin síbi kan. ẹ lè káwọn mẹ́rin síbi kan. ẹ jẹ́ lọ káwọn mẹ́rin síbi kan. ẹ lè káwọn mẹ́rin síbi kan. ẹ lè káwọn mẹ́rin síbi kan o. ẹ lè káwọn mẹ́rin síbi kan o. ayé mi o yé. kí ló ṣẹlẹ̀ kí ni. ẹ ń tọ́ lọ mú wádà jáde àwọn tí mo ní ọmú wádà. gbé báyìí àwọn tí mo ní ọlọ́wọ́. sẹ́nu wọn rè. máa lọ tiẹ̀ sí sọ́ọ̀rì kórìí òpè sọ́ọ̀rì kórìí òpè. keep quiet sir. máa kú kí ẹ tù sí ni. ẹ jẹ́ kí kàyé keep quiet sir. keep quiet tù sí ni. you calling me hate kí ẹ ní to call him my money. ìjà sọ ẹ bá tọ́ba ó gbé ọ̀kadà ó sálọ bó ṣe gbọ́kadà tó sálọ ní kó ní mo tẹ̀lé ẹ. ẹ yóò dákun ẹ̀yìn ta lòun àwọn ọmọ rí wọ́n sì débi ó sì halẹ̀ kankan. àwọn ló bá mi organize àwọn wèrè yẹn àwọn ló bá mi organize. òun lẹjọ pé wèrè ẹ dákun ló ń bò làwọn wèrè wá wá. olórí burúkú ló ní ìdí wèrè mo dẹ̀ bá bargain mo sọ pé tó o bá fẹ́ kí n náwó síbẹ̀ 5k tó o bá fẹ́ kí n débi kí bẹ́ẹ̀ dí ọ̀dọ̀ wèrè 20k mo dẹ̀ bá dọ́dọ̀ wèrè mẹ́rin ọlọ́pàá dẹ̀ mú wa lọ́nà kò sí tó kàn pẹ̀lú ẹ owó mi ni mo fẹ́ gbà 80k. ẹ ṣe sùúrù bọ́lá Sàámúà. ọlọ́pàá mú yín lọ́nà. ó mú wa. ṣé mọ́tàn jẹ arọ̀nì tó lóògùn jù lágbàáyé tí wọ́n bá mú un dọ́dọ̀ rẹ̀ ọ̀ lè lúwó. fuck shit. bí wọ́n bá mú ọ sínú central bank ibi tí wọ́n ti ń tẹwó yàtọ̀ ọ́ tó sì kú ni. ó ti bọ̀ tó nígbà tó dé tó sọ pé ó fẹ́ wá sóògùn owó mo ní oògùn owó tó fẹ́ ṣe yìí báyìí kàṣà báyìí káwòdì báyìí ló ṣe gbọ́dọ̀ rìn. ọwọ́ láàrin méjì ńlọ wá gé àánú rẹ̀ ṣe ní. ẹwẹ awo what's up. what's up G. awo what's up G. awo nigga. what's up G. awo nigga. what's up G. mo láwo nigga ní what's up G. àjọ wà náà ayé ni. awo nigga. what's up G. mo ti rí pé ayé ẹ̀yin méjì ti bàjẹ́ ni ọlọ́run mi sọ yìí láti sọ. mi sọ yìí láti sọ. kí n tèmi. ẹ lóògùn ẹ̀yin tí mo lè máa pẹ́ ẹwọ́ tẹ́gbẹ́ what's up G. ẹ fẹ́ bá ayé tèmi jẹ́ so oògùn owó ló fẹ́ ṣe oògùn owó oògùn owó ṣé
ṣé pé ògùn owó ló wá ṣe ń bí. ògùn olóhùn ló fẹ́ fọ àwọn wèrè sí. ohun tó sọ fún mi ni pé òun fẹ́ máa kó àwọn wèrè yẹn sọ́dọ̀ pé tóun bá ti ń kó wọn sọ́dọ̀ òun àwa máa wá wò wọ́n pẹ̀lú nǹkan tẹ́ ẹ fóun o tí bàbá kan fóun ó ní àwọn mọ̀lẹ́bí wọn wá máa wá gbà wọ́n lọ́wọ́ òun tára wọn bá balẹ̀ tán. wèrè méje tó ń wá mẹ́fà gangan ló need èmi ló fẹ́ fi ṣe gègé. ẹ mọ jà wá. ṣé n tí mo mú lé ọ lọ́wọ́ òun ṣé ó fi kàn wọ́n wèrè. ó fi kàn wọ́n bàbá mo fi kàn wọ́n. ibi tá yí ẹ̀yin méjèèjì tẹ́ ti bá ṣẹ̀sìn rè torí láti ìsìn lọ àwọn wèrè wọn ti dọ̀rẹ́ yín wọ́n máa wá yín kiri ni. wọ́n ti dọ̀rẹ́ ẹ̀yin méjèèjì ẹ̀jọ̀ ṣẹlẹ́yà papọ̀ ni. bàbá ẹ mọ tó ṣẹlẹ̀ ẹ wo bí ẹ wo bàbá orí ẹ̀ ló búrò ayé mi bàjẹ́ bàbá ayé mi bàjẹ́ ẹ mọ ọ̀rọ̀ ẹ̀ káre. báwo ni o pẹ̀lẹ́ bàbá ńkọ́. bàbá mi ti kú. bàbá àrò ni mò ń béèrè bàbá àrò. ṣé ìmẹ́ni tẹ́ ń sọ ni a ní bàbá mi ti kú. bàbá àrò lè kú jọ kí mo ní bàbá àrò tó ń bọ̀. wọ́n ti kú hospital gan ni mò ń lọ bí mo yẹ wá yẹn ó ti kú wọ́n dẹ̀ wà lọ́spítù wọ́n sì wà lọ́spítù báyìí. bàbá àrò kú. ó ti kú. kí ló pa wọ́n. ṣe báwọn kan lọ sọ pé àwọn rí wọn lọ́nà kó sọ pé àwọn fẹ́ lọ máa wúṣu. iṣu. wọ́n náà fẹ́ wúṣu. ẹ jọ̀ọ́ sọ fún mi báwo lẹ́yìn tí ò lójú ẹni tí ò lójú ṣe fẹ́ máa wúṣu. ẹ wo iṣu ló fẹ́ lọ wú. iṣu ló fẹ́ lọ wú jàre. in fact ẹ wo ó nínú kòtò lọ jábọ́ sí ibẹ̀ lọ ti gbé wọn jáde. ó ti kú o bàbá mi ti kú báyìí ó sì fèmí nìkan lẹ̀ lọ. guy kí ló sọ náà ó ní wọ́n fẹ́ lọ wúṣu wọ́n wá wọ inú kòtò yẹn náà kú sí. ibẹ̀ lọ. iná jó mi. ọ̀rẹ́ mi ó ti wà nínú ẹgbẹ́ wa. mo ti wà ní kílọ̀bù yìí. kí ló wá dé tó fi wà ní kílọ̀bù wa. ṣèbí kan tí wọn náà ṣe lè rí náà ṣe mo sáré ju àsìkò mi lọ mo kọjú ju kádàrá mi lọ. mo dẹ̀ wọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dẹ̀ ṣì ń bọ̀ bàbá wa jẹ́ ìwà níbí. ọ̀rẹ́ mi wọ́n bọ̀. wọ́n sáré ju kádàrá wọn náà lọ. wọ́n sáré kù ju ìkúnlẹ̀yàn. Oh yes. àyànmọ́. Yes. wọ́n sáré jọjọ́ rí wọn lọ. Oh yes. but ibi tẹ́mi wà yìí tẹ́mi lọ́rùn. Oh yes. yọ̀wọ̀ lẹ́yìn méjèèjì wá dìbò yìí báyìí. ìwàásù tó yẹ kẹ́ ẹ ti máa wà nígbà tẹ́ ẹ dá pélé èèyàn tẹ́ ẹ wà òkè tẹ́ fi lọ́ ń tojú bọlé káàkiri tẹ́ fi lọ́ ń ṣoògùn owó tẹ́ ẹ ṣe kọjá ayé yín ẹ̀ má wọn ọmọ ọlọ́mọ ẹ̀ má ba ayé wọn jẹ́ ẹ wá wo mi tẹ́ gbẹ̀yìn ayé yín sínsìn. kókó nǹkan tí mo yẹ wá síbí ni pé ẹyẹ lẹ́jẹ̀ mi kì í bọ́ nílé jẹ kó bọ́ nílé mú kó dọjọ́ kú kó yẹ ẹ rí. mi ìdẹ̀ mẹ́ni tó sọ pé wèrè máa ń láìkì búrẹ́dì mi mẹ́ni tó kọ́kọ́ create kìíní yẹn pé tó bá fún wèrè búrẹ́dì wọ́n máa ń láìkì ẹ̀ tá níná. ó ní mo ṣe mú búrẹ́dì wá fún yín ó dẹ̀ ò fẹ́ ṣe yan àwọn ó dẹ̀ yan àwọn bí ajá lè wà Yusuf ìwọ ló dájá báyìí àwọn pa tó máa ń ṣílẹ̀kùn kọ́ àwọn guys tó ń ṣílẹ̀kùn ó ti bọ́ orí wọjọ́ orí ẹ̀ tó ti kán jújù bó ṣe yẹ lọ dọ̀dọ̀ ti ẹ̀rẹ̀ o. Ṣẹ́gun ó lò jábẹ́rẹ́dì gbà mọ́ mi lọ́wọ́ mi ní ṣẹlẹ̀ mọ́ o mi ní wọ́sọ̀lẹ̀ mọ́ mi ní fún ẹ ní nǹkan mọ́ o mi ní fún bẹ́rẹ́dì mọ́ o. kí ni ìsúnmọ́ eléyìí o fẹ́ ṣe mi léṣe ni o mojú mi mọ́ ni. Yusuf gba tẹjàre kó ọ̀rọ̀ gbà nígbà. Yusuf agbamọ́lẹ̀ méjì ti gbà yìí wàláì mi ìjẹ́ dọ́dọ̀ yín fún yín bẹ́rẹ́dì mọ́ àgbo èní kí ni ìsúnmọ́ eléyìí kí ni túbọ̀ ṣì ná gbọ́ràn wọ́n gba búrẹ́dì tán inú wọn ti dùn mo ṣẹ̀ṣẹ̀ rí báyìí ni
I support the motion that says wèrè like búrẹ́dì ju nǹkan mi lọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Sàámú fún wọn lówó. Oṣù máa parí mo fẹ́ gbowó mi. Sàámú Alájọ. Sàámú Alájọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Májàra wájú ti bí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Sàmúsíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàmú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́jọ́ mi ò fàròyé oṣù bá tán fún mi lówó mi. Fún wọn lówó wọn ò Sàámú o. Máa gbó owó mi bó pẹ́. Sàámú Alájọ. Sàámú Alájọ. Sàámú Alájọ. Oṣù bá ti tán fún wọn lówó. Oṣù bá tán bá mi gbówó mi. Jẹ́kọ̀rọ̀ wọn gbà wọ́n lè fi ṣe. Oṣù bá tán mo fẹ́ gbówó mi. Máa gbó. Sàámú Alájọ. Fún wọn lówó wọn Sàámú ẹ̀rín la fi bẹ̀rẹ̀ máa jẹ́ ká fi ìjà parí o. Máa gbó owó mi. Bí wọ́n ṣe mọ̀ ẹnìkan ṣe bá ẹ̀ pòye òjò lóòótọ́. Èrè lójú owó orí kojú owó wálé ríre. Wọ́n lówó wọn kan lè ráyè fi ṣe nǹkan tó fẹ́ ṣe. Ọlọ́run bẹ́ẹ̀ ojú òní tìyẹ tó ṣùgbọ́n ti parí ni.